ìdí tí èmi àti Tinubu kò fi gbéná wojú ara wa rí láti ìgbà tí a ti ṣègbéyàwó fún bí ogójì ọdún rèé. Oluremi Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Bàbá mi yóò dìbò fún mi, olùdíje tó kájú ẹ̀ ní mi, ọmọ ààrẹ tẹ́lẹ̀ rí Iyabo Obasanjo ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Bí a bá ṣẹ̀yìn ẹ foríjìn wa o. Iran tọrọ àforíjì lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tó yí ká tí wọ́n ti ju àdó olóró sí, àmọ́ wọ́n ní gbogbo ọ̀tá Iran ni kò ní farare lọ. Aṣòfin ilẹ̀ Amẹrika ké gbàjarè síta lórí báwọn agbésùnmọ̀mí ṣe ń ṣèkọlù sáwọn Kristẹni lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn Afurasí Adaranje Sekupa Ogun Eeyan ọ̀pọ̀ dàwátì nínú akọtun ikọlu sílùú Benue. Ọwọ́ tẹ̀ wọ́n o. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi gboro òfin gbé afurasí ajinigbe tó lọ́wọ́ nínú ìkọlù kan l'Ondo. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drivetv. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìdí tí èmi àti Tinubu kò fi gbéná wojú ara wa rí láti ìgbà tí a ti ṣègbéyàwó fún bí ogójì ọdún rèé. Oluremi Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nítọ̀ Oluremi Tinubu ti sọ pé òun àti ọkọ òun ò gbéná wojú ara wọn rí láti ìgbà táwọn ti ṣe ìgbéyàwó fún bíi ogójì ọdún báyìí. Aya rẹ̀ sọ̀rọ̀ yìí níbi ètò ìsínu ààwẹ̀ àwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì tó wáyé níléeṣẹ́ ààrẹ l'Àbújá. Oluremi ní bó tilẹ̀ jẹ́ wípé mùsùlùmí ni ọkọ òun tóun sì jẹ́ ọmọlẹ́yìn Kristi, ó ní kò sí èdè àìyedè tó ti mú káwọn méjèèjì pariwo mọ́ ara wọn lórí rí nínú ìgbéyàwó ogójì ọdún àwọn. Sẹ́nítọ̀ Oluremi rọ gbogbo àwọn tó wà níbi ètò náà tó fi mọ́ àwọn aya àwọn gómìnà wípé kí oníkálukú máa gbé ní àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn láì fi ti ẹ̀sìn tàbí ẹ̀yà ṣe. Aya rẹ̀ tún sọ ìdí tí ó fi ṣe pàtàkì fáwọn obìnrin láti máa fi ìfẹ́ hàn sáwọn ọmọ wọn kí wọ́n sì máa fi wọ́n lé ọ̀nà tó tọ́. Ó ní ìgbéyàwó òun àti Tinubu táwọn kò jọ jẹ́ ẹlẹ́sìn kan náà fi hàn pé àwọn ọmọ Nàìjíríà lè jọ gbé papọ̀ ní àlàáfíà láì fi ti ẹ̀sìn ṣe. Bí ààwẹ̀ Ramadan àti Lẹ́ǹtì ṣe bẹ̀rẹ̀ lásìkò kan náà fi hàn pé Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ ní Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ọ̀pọ̀ èèyàn ló ti fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn dá àwọ̀ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá torí a ti wọ inú ara wa, torí ọ̀pọ̀ nínú wa ló fẹ́ ẹni tí kìí ṣe ẹlẹ́sìn kan náà pẹ̀lú wa ní ọkọ tàbí ìyàwó. Fún àpẹẹrẹ, ó ní òun àti ọkọ òun tó jẹ́ mùsùlùmí ti ṣe ìgbéyàwó fún bíi ogójì ọdún báyìí. Òun lè sọ pé kò sí ìgbà kan tí àwọn méjèèjì ti gbéná wojú ara wọn rí. Ó ní tó bá sì wà bóyá ló lè ju ìgbà méjì lọ fún ogójì ọdún. Eléyìí ṣẹlẹ̀ torí àwọn bọ̀wọ̀ fún ara wọn. Òun sì gbàgbọ́ pé bó ṣe yẹ kí gbogbo èèyàn jọ máa gbé nìyí. Sẹ́nítọ̀ Oluremi rọ àwọn Kristẹni wípé kí wọ́n yéé máa sọ nípa nǹkan tó tọ́ sí wọn ní gbogbo ìgbà. Ó ní orí ọ̀fẹ́ làwọn onígbàgbọ́ rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Aya rẹ̀ ní ó ṣe pàtàkì fáwọn ọmọlẹ́yìn Kristi láti ní ìbẹ̀rù Ọlọ́run nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe. Oluremi ní gbogbo wa ní a níṣẹ́ láti ṣe, pàápàá jùlọ lórí àwọn ọ̀dọ́. Ó ní láti fi wọ́n lé ọ̀nà tí wọn yóò tọ̀. Iṣẹ́ náà wà lọ́wọ́ wa. Aya rẹ̀ tẹ́lẹ̀ rí Dame Patience Jonathan, aya igbákejì ààrẹ Hajia Nana Shettima, igbákejì ààrẹ tẹ́lẹ̀ Hajia Nnamdi Sambo, ìyàwó ààrẹ ilé aṣòfin àgbà ẹ̀ka Ete Akpabio, àwọn ọmọ ilé aṣòfin àgbà tó jẹ́ obìnrin, àwọn mínísítà obìnrin àtàwọn èèyàn míì ló péjú pésẹ̀ níbi èso ìsínu ààwẹ̀ náà. Bàbá mi yóò dìbò fún mi, olùdíje tó kájú ẹ̀ ní mi, ọmọ ààrẹ tẹ́lẹ̀ rí Iyabo Obasanjo ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Sẹ́nítọ̀ Iyabo Obasanjo Bello ti fi ògùn ara rẹ̀ gbárí pé ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́dún 2027 nípìnlẹ̀ Ògùn òun jẹ́ ọ̀kan nínú àwọn olùdíje pàtàkì tí yóò máa gbé àpótí ìbò. Obasanjo Bello sọ èyí lásìkò tó ń kópa nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán Channels TV. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ rẹ̀ sínú òṣèlú, èròǹgbà láti di gómìnà ìpínlẹ̀ Ògùn àti àtìlẹ́yìn tó ń retí láti ọ̀dọ̀ ẹbí rẹ̀. Ẹni ọdún 59 59 years náà ló ṣẹ̀ṣẹ̀ kúrò nínú
ẹgbẹ́ òṣèlú PDP bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ètò ìdìbò ọdún 2027 tó sì ní ó dá òun lójú pé òun yóò rí ìbò gbà láti ọ̀dọ̀ àwọn òbí òun tó fi mọ́ bàbá rẹ̀ ìyẹn ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó ní òun ti fẹ́ pé 100 ọdún, òun rò ó pé pẹ̀lú ọjọ́ orí òun yìí àwọn ọ̀rẹ́ òun díẹ̀ ló jẹ́ pé wọ́n sì ní àwọn òbí wọn láyé. Fún ìdí èyí ó kí ara rẹ̀ kú oríire pé bàbá àti ìyá òun wà láyé. Ó ní òun kò rò pé pẹ̀lú ọjọ́ orí òun yìí ó yẹ kí òun lọ máa bá wọn ṣáájú kí òun tó ṣe nǹkan tí òun fẹ́ nígbà ìgbésí ayé òun. Ohun tí òun sọ ni pé bàbá òun àti ìyá òun yóò dìbò fún òun. Ohun tí òun fẹ́ lọ́wọ́ wọn nìyẹn. Tí òun kò bá béèrè lọ́wọ́ wọn gan-an, wọn yóò dìbò fún òun. Ìyẹn dá òun lójú. Ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ fi kún pé ìrìn àjò bí òun ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ló jẹ́ pàtàkì sí òun, ṣùgbọ́n ó dá òun lójú pé bàbá òun yóò dìbò fún òun. Bákan náà ni Ọbásanjọ́ Bello ní ó dá òun lójú pé òun ní gbogbo nǹkan tí òun nílò láti di gómìnà ìpínlẹ̀ Ògùn. Òun rò pé olùdíje tó kájú ẹ̀ ni òun nítorí àwọn àṣeyọrí òun. Fún ìdí èyí òun máa lọ fún èyí. Ó ní gbogbo ohun tí àwọn ọkùnrin ní ni òun náà ní, ṣùgbọ́n òun tún rò pé òun dáa ju ọ̀pọ̀ wọn lọ tí òun sì máa borí. Ọbásanjọ́ tún sọ̀rọ̀ nípa ayé rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ẹgbẹ́ òṣèlú APC ti fààyè gba oníkálukú láti bẹ̀rẹ̀ ìgbáradì fún ètò ìdìbò. Ẹgbẹ́ òṣèlú APC fààyè gba wọn. Oṣù méjì tí ètò ìdìbò abẹ́lé yóò wáyé ó ti súnmọ́, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú kò tí ì sọ pé ìwọ ni tàbí ìwọ kọ́. Ó sọ pé kò kí ń ṣe pé wọ́n ti sọ fún òun pé wọn yóò fún òun ní tíkẹ́ẹ̀tì o. Rárá o, òun kò rò pé ẹnikẹ́ni lè sọ pé òun ni òun yóò gba tíkẹ́ẹ̀tì. Bí a bá ṣẹ̀yìn ẹ foríjìn wa o. Iran tọrọ àforíjì lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tó yí i ká tí wọ́n ti ju àdó olóró sí, àmọ́ wọ́n ní gbogbo ọ̀tá Iran ni kò ní farare lọ. Ààrẹ Masoud Pezeshkian orílẹ̀-èdè Iran ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tó wà ní àyíká rẹ̀ fún ìkọlù tí wọ́n ti ṣe sí wọn. Nínú fọ́nrán fídíò kan táwọn èèyàn tó hàn dé lórí iléeṣẹ́ tẹlifíṣàn Iran ní ààrẹ Pezeshkian ti sọ̀rọ̀ náà. Ààrẹ Pezeshkian sọ pé ojúṣe Iran ní láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn orílẹ̀-èdè táwọn ti ṣe ìkọlù sí. Ààrẹ ní àwọn ọ̀tá orílẹ̀-èdè Iran ní àwọn fẹ́ ṣe ìkọlù sí gan-an ní pàtó. Tí ẹ ò bá gbàgbé, a ó rántí pé lẹ́yìn tí àdó olóró Israel àti Amẹrika ṣekú pa olórí ẹ̀sìn ní Iran náà yin àdó olóró sáwọn ibùdó ológun Amẹrika tó wà ní ẹkùn Middle East. Pezeshkian fìdí rẹ̀ múlẹ̀ pé Iran kò ní ṣe ìkọlù sáwọn orílẹ̀-èdè tó wà láyìíká wọn mọ́ àyàfi bí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ bá kọ́kọ́ ṣe ìkọlù sí Iran. Ó tún kìlọ̀ fáwọn tó ń gbèrò láti lo àkókò yìí láti fi ṣe ìkọlù sí Iran wípé àwọn kò ní gbà kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ o. Bákan náà tún ni ààrẹ Iran sọ pé ẹnikẹ́ni tó bá ń ṣe àtìlẹ́yìn fún Amẹ́ríkà àti Israel lásìkò yìí kò wá àlàáfíà. Ọ̀pọ̀ aráàlú ló ti jáde láyé lẹ́yìn tí Amẹ́ríkà àti Israel bẹ̀rẹ̀ sí ju àdó olóró sí Iran láti ọjọ́ àìkú Sunday. Akọ̀wé àjọ ìṣọ̀kan àgbáyé Antonio Guterres bu ẹnu àtẹ́ lu ogun náà pẹ̀lú ìmọ̀ràn pé kí gbogbo igun tó ń ja ogun ọ̀hún bọ̀wọ̀ fún òfin àgbáyé. Àmọ́ ṣá, igun méjèèjì tó ń ja ogun ló ti sọ pé àwọn kò jẹ̀bi, ṣùgbọ́n láti fìdí rẹ̀ múlẹ̀ bóyá ìkọlù àkọ́kọ́ sí Iran bá òfin mu, a gbọ́dọ̀ wo òfin àgbáyé tí ọ̀pọ̀ orílẹ̀-èdè tọwọ́ bọ̀ lẹ́yìn ogun àgbáyé kejì. Lẹ́yìn tí Amẹ́ríkà àti Israel ju àdó olóró sí Iran lọ́jọ́ 28 oṣù kejì, ààrẹ Donald Trump fẹ̀sùn kan Tehran pé ó ń kó ohun ìjà olóró pamọ́, èyí tó léwu fún Amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè míì tí ó ń bá a dọ̀rẹ́. Àmọ́ ṣá, akọ̀wé ìjọba Marco Rubio sọ lọ́jọ́ 2 oṣù kẹta pé Amẹ́ríkà ní láti lọ kógun ja Iran nítorí àwọn mọ̀ pé Israel fúnra rẹ̀ múra láti kọlù Iran tẹ́lẹ̀. Ẹ̀wẹ̀, ààrẹ Israel Isaac Herzog sọ fún BBC pé ìgbìyànjú Iran láti ṣètò ohun ìjà olóró nuclear ti tó láti kọlù. Iran náà fèsì pẹ̀lú kíkọlù àwọn orílẹ̀-èdè míì lágbègbè rẹ̀ tí àwọn ológun Amẹ́ríkà wà. Lọ́wọ́ yìí, èèyàn bíi 780 ló ti jáde láyé ní Iran. Ní apá kejì, ọmọ ogun Amẹ́ríkà 6 ló ti jáde láyé. Àwọn amòfin tí wọ́n sọ̀rọ̀ lórí ìkọlù ọ̀hún sọ pé gbèdéke tó yẹ kí ọ̀rọ̀ náà ó tó débi tí Amẹ́ríkà àti Israel yóò fi ju àdó olóró sí Iran kò tí ì tó. Bẹ́ẹ̀ náà ni ó ṣeé ṣe kí Iran ti lu òfin àgbáyé
bó ṣe dá a padà fún wọn. Lábẹ́ òfin àgbáyé, orílẹ̀-èdè kan kò lẹ́tọ̀ọ́ láti kọlu orílẹ̀-èdè míì. Abala kejì fọ́ òfin náà kò fààyè gba ìdúnkookò tàbí lílo ipá pẹ̀lú orílẹ̀-èdè míì. Abala 51 sọ pé wọ́n lè dá a padà tí orílẹ̀-èdè kan bá kọ́kọ́ kọlù wọ́n tàbí tí wọ́n bá rí ìkọlù tó ń bọ̀ kankan. Ìbéèrè tó ṣe pàtàkì báyìí ni pé ṣé ewu wà fún Amẹ́ríkà àti Israel láti ọwọ́ Iran lásìkò yìí? Susan Birrell tó jẹ́ onímọ̀ nípa òfin àgbáyé sọ orílẹ̀-èdè kan lè dáàbò bo ara rẹ̀ tí ó bá ṣàkíyèsí ewu tó ń bọ̀ lọ́nà, àmọ́ òun kò rí ewu kankan lọ́wọ́ yìí. Sir Geoffrey Nice tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà gbà pẹ̀lú amòfin ọ̀hún. Nice sọ pé kò sí ẹ̀rí kankan tó ń túmọ̀ sí pé ó lòdì sí òfin bí Amẹ́ríkà àti Israel ṣe kọ́kọ́ kọlù Iran. Nílẹ̀ Amẹ́ríkà, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Democrat níbẹ̀ ń sọ pé kò tọ́ bí Amẹ́ríkà ṣe bẹ̀rẹ̀ ogun náà nítorí pé ilé ìgbìmọ̀ aṣòfin nìkan ló lè kéde ìbẹ̀rẹ̀ ogun nílẹ̀ ọ̀hún. Àmọ́ ṣá, ààrẹ Amẹ́ríkà gẹ́gẹ́ bí adarí iléeṣẹ́ ọmọ ogun lè gbé àwọn ìgbésẹ̀ kíákíá láì kọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ ilé aṣòfin. Ààrẹ Trump ní Amẹ́ríkà ti gbìyànjú láti jíròrò pẹ̀lú Iran ṣáájú, àmọ́ Tehran kó gbogbo àǹfààní láti juwọ́ sílẹ̀ lórí ohun ìjà olóró núclear náà dànù. Ó ní Iran gbìyànjú láti kó ohun èlò núclear tó lè rìnrìn àjò dé ibi tó jìnnà réré bí ilẹ̀ Amẹ́ríkà jọ. Àmọ́ nínú oṣù karùn-ún ọdún 2025 ní àjọ US Defense Intelligence Agency DIA sọ pé yóò gba Iran ní ọ̀pọ̀ ọdún kó tó lè ṣe ohun ìjà núclear tí yóò lè rìn jìnnà réré dé Amẹ́ríkà. Àwọn onímọ̀ kan sọ pé ọ̀rọ̀ tí Trump sọ pé Israel ti bá ohun èlò Iran jẹ́ lásìkò ogun ọlọ́jọ́ méjìlá wọn lọ́dún tó kọjá tako ọ̀rọ̀ pé Iran jẹ́ ewu ńlá fún Amẹ́ríkà lọ́jọ́ iwájú. Mark Wellier, onímọ̀ òfin ní fásitì Cambridge, sọ pé ó ń túmọ̀ sí àsìkò kékeré tí èèyàn ní láti dènà ìkọlù tí yóò ṣẹlẹ̀ sí agbègbè rẹ̀ lọ́jọ́ iwájú. Ọ̀pọ̀ àwọn onímọ̀ ló gbàgbọ́ pé èsì Iran sí ìkọlù Amẹ́ríkà àti Israel lè má bá òfin mu. Wọ́n ní kò tọ́ bí Iran ṣe ń sọ àdó olóró lemọ́lemọ́ sí àwọn orílẹ̀-èdè Gulf tó wà lágbègbè rẹ̀. Sir Nice ní lóòótọ́ níṣe ni Iran dáàbò bo ara rẹ̀. Ó ní ó yẹ kí wọ́n ro ti àwọn aláìṣẹ̀ tí yóò faragbá nínú ìkọlù tí wọ́n ń ṣe sáwọn orílẹ̀-èdè tí ò mọwọ́ mọ ẹsẹ̀. Wọ́n ní irúfẹ́ àwọn tí Amẹ́ríkà náà ń kọlù bí iléeṣẹ́ tàbí ibùdó ológun ló yẹ kí Iran náà kọlù, kì í ṣe àwọn ilé tàbí ibi tí àwọn aráàlú tí kò ṣẹ̀ ń gbé bí ọjà tàbí àwọn ibòmíì bíi tirẹ̀. Àwọn onímọ̀ ti wá kìlọ̀ pé ewu ń bẹ lóko lóńgẹ tí àwọn orílẹ̀-èdè kò bá tètè ṣe ìyàtọ̀ sí ìgbà tí wọ́n lè kọjú ìjà sí orílẹ̀-èdè míì. Wọ́n ní àwọn orílẹ̀-èdè míì bíi China lè lo ipá pẹ̀lú àwọn orílẹ̀-èdè bíi Taiwan tó yapa kúrò lára rẹ̀. Nice ní kò sí ohun tó burú tó kí àwọn orílẹ̀-èdè fọwọ́ sí lílo ipá pẹ̀lú orílẹ̀-èdè míì lọ́nà tí kò bá òfin mu. Aṣòfin ilẹ̀ Amẹ́ríkà ké gbàjarè síta lórí báwọn agbésùnmọ̀mí ṣe ń ṣèkọlù sáwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ Amẹ́ríkà Riley Moore ti ké gbàjarè síta lórí ìkọlù sáwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Ó tọ́ka sí ìṣẹ̀lẹ̀ náà tó fi mọ́ dídáná sun ilé ìjọsìn ní Wúkárí àti ìṣẹ̀lẹ̀ wàhálà rògbòdìyàn ìgbésùnmọ̀mí lápá ẹkùn àríwá ìlà oòrùn. Moore sọ ọ̀rọ̀ yìí nínú ọ̀pọ̀ oríṣiríṣi àtẹ̀jáde tó gbé sójú òpó ayélujára Twitter rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday. Ẹni tó ń kọ ìhà sí ìròyìn ilé ìjọsìn Kátólíìkì St Mary's Catholic Cathedral ní Wúkárí tó jẹ́ dídáná sun lọ́jọ́ 4 oṣù kẹta. Aṣòfin ilẹ̀ Amẹ́ríkà náà síde ọ̀rọ̀ tó gbé sójú òpó rẹ̀ pẹ̀lú ìtọ́kasí Bíbélì. Ó sọ pé ipò tí àwọn Kìrìsìtẹ́nì ń dojúkọ ní Nàìjíríà lọ́wọ́ yìí sì ń da ọkàn láàmú gidigidi. Ó ní alábùkún fún ní àwọn tí wọ́n ń ṣe inúnibíni sí nítorí òdodo, nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Ó ní àkókò bírú èyí kò sí ìtùnú tó ju ọ̀rọ̀ Olúwa lọ. Báyìí àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà ń jìyà ìkọlù nítorí ìgbàgbọ́ wọn. Láìpẹ́ yìí àwọn agbésùnmọ̀mí dáná sun Cathedral St Mary ní Wúkárí, ìpínlẹ̀ Taraba. Wọ́n tún tọ́ka sí ìhà ìjọba Amẹ́ríkà lórí àwọn ìfiyèsí òmìnira ẹ̀sìn ní Nàìjíríà. Amẹ́ríkà ti kéde Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ó ń kọni lóminú àti pé àwọn kò ní ṣe ìmẹ́lẹ́, àwọn kò ní káàárẹ̀ ọkàn
bí àwọn Kristẹni ṣe ń tẹ̀síwájú láti kojú ìwà ipá wàhálà rògbòdìyàn yìí. Nínú àtẹ̀jáde mìíràn tí ó jẹ́ gbígbé jáde síta láìpẹ́ yìí, Moore tún gbé ẹ̀sùn kan jáde síta nípasẹ̀ onímọ̀ nípa ètò ààbò kan, Brand Philip, nípa ìwà ipá ìgbésùnmọ̀mí ní apá ẹkùn àríwá ìlà oòrùn Nàìjíríà. Ọ̀rọ̀ tó jẹ́ gbígbé jáde síta náà tọ́ka sí àtẹ̀jáde kan tí ó sọ nípa ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Islamic State West African Province ISWAP, èyí tí ó sọ pé ó lọ́wọ́ àwọn ìkọlù tó ń wáyé ní Kasinga ní ẹkùn àríwá ìlà oòrùn Nàìjíríà. Aṣòfin Amẹrika dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé àwọn Kristẹni ń fara kásá àwọn ìwà ipá ní Nàìjíríà. Ó ní Trump gbé ìgbésẹ̀ tó yẹ ní kànmọ́nkóbó. Gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n tọ́ka sí nínú àtẹ̀jáde náà, àwọn ajagunta náà sọ pé wọ́n pa àwọn Kristẹni mẹ́tàdínlọ́gbọ̀n 27 tí wọ́n sì tún dáná sun ilé mẹ́wàá 10 nígbà tí wọ́n tún béèrè pé kí àwọn Kristẹni san owó orí jizya kí wọ́n sì yí padà sí ẹ̀sìn Islam tàbí kí wọ́n kojú ikú kí wọ́n pàdánù ẹ̀mí wọn. Moore tún sọ pé ọ̀rọ̀ náà ti jẹ́ mímẹ́nubà nínú àlàyé ìjábọ̀ kan tí wọ́n fi sílẹ̀ sí ilé ìjọba White pé fún ìgbésẹ̀ tí ó lágbára. Ó sọ pé àwọn Kristẹni ń tẹ̀síwájú láti jẹ́ àfojúsùn ní gbangba fún ìgbàgbọ́ wọn ní Nàìjíríà. Àwọn alákatakítí agbésùnmọ̀mí ISIS ní ìwọ̀ oòrùn Áfíríkà ń pa àwọn Kristẹni, wọ́n sì ń sọ fún àwọn Kristẹni mìíràn pé wọ́n gbọ́dọ̀ yí padà sí ẹ̀sìn míì tàbí kí wọ́n kú. Àwọn Afurasí Adaranje Sekupa Ogun Eeyan, ọ̀pọ̀ dàwátì nínú akọtun ikọlu sílùú Benue. Ó tó 20 èèyàn tí wọ́n ṣekú pa nínú ìkọlù ẹlẹ́jẹ̀ sílùú Yungu Jam àti Mba ní wọ́ọ̀dù Yafu àti Mbadura níjọba ìbílẹ̀ Kwande, ìpínlẹ̀ Benue, nípasẹ̀ àwọn afurasí adìyàmọ́ra Adaranje agbébọn. Ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé àwọn aṣèkọlù náà ya wọ àwọn ìlú náà lówùúrọ̀ ọjọ́bọ̀ Thursday tí wọ́n sì tẹ̀síwájú ìkọlù wọ alẹ́, èyí tí ọ̀pọ̀ ẹ̀mí àti àwọn olùgbé ìlú ṣòfò nígbà tí àwọn míì sì di àwátì. Ìkọlù náà tún jẹ́ kí àwọn olùgbé ìlú sàsálà fún ẹ̀mí ara wọn ní tipátipá nínú ìpayà ìbẹ̀rùbojo bí wọ́n ṣe ń tẹ̀síwájú nípa wíwá àwọn èèyàn tó dàwátì. Ẹni náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé iye àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn tún lè pọ̀ sí bí àwọn aráàlú ṣe tún lọ gbọ̀n inú àwọn igbó yẹbẹyẹbẹ tó súnmọ́ ìtòsí agbègbè náà àti àwọn ilé tí àwọn agbébọn náà bàjẹ́. Ó kọminú pé ọjọ́ burúkú èṣù gbomimu ni ọjọ́ yìí jẹ́ fún àwọn èèyàn Kwande. Àwọn agbébọn náà yabo àwọn ìlú náà lówùúrọ̀ ọjọ́bọ̀ Thursday tí wọ́n sì tún ṣekú pa àwọn obìnrin aláìṣẹ̀ fún àìnídìí kankan. Ó kọminú pé àti àwọn ọmọdé àti àwọn obìnrin ni wọ́n ṣekú pa nílégbé wọn, tó sì ń jẹ́ káwọn rò bíi pé àwọn ò ní ìjọba láti dáàbò bo àwọn èèyàn. Ó ní ó jẹ́ ohun burúkú gbà. Wàyí o, gómìnà Hyacinth Alia tí kóró ojú sí ìkọlù náà, ó ṣàpèjúwe ìṣekúpani náà bí eléyìí tó burúkú gbà gẹ́gẹ́ bí aláìlọ́pọlọ àti aláìjẹ́ ìtẹ́wọ́gbà. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ olùbádámọ̀ràn fétò ìròyìn, ìpolongo àti ọ̀nà ìbánisọ̀rọ̀ Solomon Lopez, gómìnà fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ìfẹ̀míṣòfò. Ó ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí olùfarakásá àti àwọn ìlú tọ́rọ̀ náà kàn. Gómìnà Alia sọ wípé gbogbo ẹ̀mí ló ṣe iyebíye. Ó mú dá àwọn èèyàn Kwande àti gbogbo ìpínlẹ̀ Benue lójú pé ìṣèjọba òun kò ní figbá kan bọ̀kan nínú láti rí dájú pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣekúpani náà jẹ́ fífojú winá òfin. Bákan náà ló tún darí àwọn àjọ elétò ààbò láti fi kún ìgbìyànjú wọn lójúnà láti náwó gan àwọn àṣìláàbí náà àti láti dènà ìkọlù míì lọ́jọ́ iwájú. Gómìnà kò ṣàì mẹ́nubà dídarí ó lé ní 400 àwọn ikọ̀ elétò ààbò lọ agbègbè Jatuaka àti àwọn apá ẹkùn Kwande láìpẹ́ yìí, ṣùgbọ́n ó ní àkọtun ìkọlù náà tọ́ka sí ìpèsè sí lójúnà láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá aráàlú. Nígbà tó ń rọ àwọn olùgbé ìlú láti ṣe sùúrù, gómìnà Alia rọ̀ wọ́n láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò tó ń ṣiṣẹ́ láti dá àlàáfíà padà bọ̀ sípò ní àwọn ìlú náà. Gómìnà sọ wípé òun ní ìmọ̀lára ìbànújẹ́ àìdùnnú ọkàn àwọn èèyàn. Ó ní ìṣèjọba òun kò ní kàárẹ̀ títí dìgbà tí àlàáfíà yóò fi jọba ní Kwande àti jákèjádò ìpínlẹ̀ Benue. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Udeme Edet lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó. Ọwọ́ tẹ̀ wọ́n o. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé afurasí ajínigbé tó lọ́wọ́ nínú ìkọlù kan l'Ondo.
Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ti fi gbòòrò òfin gbé àwọn afurasí ajínigbé kan níbi jàgídíjàgan ìkọlù tó wáyé ní agbègbè Liberty Avenue ní ìlú Abo níbi tí wọ́n ti ṣekú pa ẹnìkan tí wọ́n jí arábìnrin kan gbé sá lọ. Àwọn afurasí náà ni àwọn ikọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo náwó gan látàrí ìròyìn ìfimúfínlẹ̀ kan tí ó tẹ àwọn ọlọ́pàá lọ́wọ́ pé àwọn afurasí náà farasin ní ilé ìgbafẹ́ kan tí ó wà lẹ́yìn gáràjì Adó nílùú Àkúrẹ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ ló fi ìròyìn ọ̀hún léde lọ́jọ́ Ẹtì Friday. Gẹ́gẹ́ bí ó ṣe wí nínú àtẹ̀jáde ọ̀hún, ó ní àwọn ikọ̀ ọlọ́pàá kan tí a mọ̀ sí tactical team ni wọ́n jọ pawọ́pọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ Ondo State Security Network Agency tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn. Àwọn afurasí náà jẹ́ fífi gbòòrò òfin gbé látàrí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé ní agbègbè Liberty Avenue nílùú Abo lọ́jọ́ 26 oṣù kínní ọdún 2026 yìí, ní èyí tí ó gba ẹ̀mí arákùnrin John Ofuduwa. Bákan náà ni wọ́n sì tún jí arábìnrin Ọládẹ́ǹdé Tómilọ́lá lọ kí ó tó padà gba ìtúsílẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn. Adarí ọlọ́pàá náà lábẹ́ ìṣàkóso kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo CP Adébọ̀wálé Lawal ti wá náwó gan àwọn afurasí mẹ́rin ọ̀hún tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ burúkú náà tí orúkọ wọn jẹ́ Abdullah Ismaila ẹni 20 ọdún, Babanyaro Japi ẹni ọdún 25, Babuga Baka ẹni ọdún 25, bákan náà àti Adama Usman ẹni ọdún 15. Wọ́n bá owó tí kò dín ní 1,400,000 naira ní àkàtà wọn tí ó sì lè ṣeé ṣe kó jẹ́ owó ìdóòlà tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn tí wọ́n ti jí gbé sẹ́yìn. Ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí ajínigbé ọ̀hún ní ikọ̀ lóríṣiríṣi tí wọ́n sì yan agbègbè Ẹlẹ́yọwọ́, ìlú Abo àti Ògbèsè láti máa fi ṣe iṣẹ́ ibi wọn. Iléeṣẹ́ ọlọ́pàá tún tẹ̀síwájú wípé àwọn afurasí náà tí wọ́n jí gbé dá àwọn oníṣẹ́ ibi ajínigbé ọ̀hún mọ̀. Bákan náà afurasí náà Ọládẹ́ǹdé wá gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá, ó sì tún lù wọ́n lọ́gọ ẹnu fún ipa tí wọ́n kó láti rí i pé àwọn mú àwọn afurasí oníṣẹ́ láabi náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo tún fi kún wípé iṣẹ́ ìwádìí sì tún ń lọ lọ́wọ́ láti lè mọ ibùba àwọn oníṣẹ́ láabi tí wọ́n jọ ń ṣe àṣepọ̀. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tún ti ń tẹ̀síwájú láti lè tọpasẹ̀ àti títọpinpin àwọn oníṣẹ́ láabi mìíràn tí ó lè jẹ́ ikọ̀ ajínigbé bíi tiwọn kí iléeṣẹ́ ọlọ́pàá sì fi wọ́n léde. CP Adébọ̀wálé Lawal wá fi dá gbogbo ènìyàn ìpínlẹ̀ Ondo lójú wípé àwọn kò ní káàárẹ̀ ọkàn, àwọn kò sì ní sinmi títí àwọn yóò fi òpin sí ìdigunjalè, ìjínigbé àti àwọn ìwà aláàbí mìíràn ní ìpínlẹ̀ Ondo.